Mo kí gbogbo èèyàn lólùfẹ́ Adé Ọmọdé, mo kí yín lórí ọ́díò ìbà Gani Adams táwọn kan gbé jáde tí níbi tí wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ kan nípa bàbá olóyè Sunday Igboho, tọ́rọ̀ yẹn kan bàbá Bọ́lá Ahmed Tinubu, tọ́rọ̀ yẹn dẹ̀ kan tọ́rọ̀ yẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ bàbá olóògbé Bọ́lá Ìgè tí bàbá Frayo. Àkọ́kọ́ ìwọ tó gbé ọdún yẹn jáde, ó kù Ọlọ́run ọba, ó kù Ọlọ́run ọba. Mi ò gbèjà ẹnikẹ́ni, mi ò gbèjà anybody, ṣùgbọ́n tèmi ń sọ ni wípé nǹkan gbóná girigiri nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́, nǹkan gbóná, nǹkan ṣe wá lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ yẹ pé mi rò pé ó yẹ ká wá máa pète bí nǹkan ṣe máa dàrú nílẹ̀ Yorùbá. Ó yẹ ká máa pète bí nǹkan ṣe máa bó ṣe máa wà ní bó ṣe yẹ kó wà ní. Ìwà ọ̀dàlẹ̀ ni wọ́n tó hùwà yẹn wò ó dẹ̀ ní tó bá dalẹ̀ kì í dalẹ̀, rántí àtúbọ̀tán o. Ìwà tó wù yẹn ni kò kì í ṣe kó mu jẹ. Mo rántí ẹ̀yin náà ni, ẹ̀yin Yorùbá yìí náà ni, ẹ̀yin Yorùbá yìí náà ni, ẹ kì í sí níbi kí nǹkan kó da láyé yìí, ibi kí nǹkan bàjẹ́, kí nǹkan dàrú lẹ máa ń wà. Bẹ́ẹ̀ sì ṣe ń gbà yẹn náà fún olóyè Sunday Igboho nìyẹn, tí nígbà tí ẹ ṣe meeting kan, I think Zoom meeting tẹ̀sí àbí Zoom meeting tẹ̀sí tẹ̀lé record voice ibi tó ti ń sọ̀rọ̀ nípa bàbá wa Ọọ̀ni Ìrìṣà, Ọọ̀ni Ilé Ifẹ̀, ibi tó ti sọ̀rọ̀ nípa bàbá tẹ̀lé release ọjọ́ yẹn lójú yín ẹ̀ ń wá ìṣubú wọn, ṣùgbọ́n ẹ mọ̀ wípé ìwà tẹ̀ ń wù yẹn ìwà ọ̀dàlẹ̀ ni Yorùbá ń pè. Ẹni tó bá dẹ̀ tí ń wùwà yẹn ò kì í dalẹ̀, àtúbọ̀tán rẹ̀ níbẹ̀ yẹn ò kì í da. Ẹni tó wùwà yẹn sílẹ̀ nílé máa sọ̀rọ̀, ó lè má sọ nǹkan kan, ṣùgbọ́n túmọ̀ àwọn èèyàn gidi, àwọn Yorùbá gidi kan sọ ìtumọ̀ wà tó wù yẹn, kan sọ ìtumọ̀ ìfẹ́, kan dẹ̀ sọ àtúbọ̀tán ìfẹ́, kan sọ àtúbọ̀tán ìfẹ́. Kí ló dé? Ẹ̀yin ò kì í parí ìjà, àfi kẹ́ ẹ dákun. Ọdún yẹn ti pẹ́ right, nǹkan tó wà ń bẹ̀ èmi gan gbọ́, ó dùn mí but ẹlẹ́rara ní gbogbo wa, kò sẹ́ni tó lè sọ̀rọ̀ tán, especially tó bá ti rí ọlọ́rọ̀ ẹ wàá fẹ́ sọ̀rọ̀ ẹ di sọ̀rọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ sí ìbà Gani bẹ́ẹ̀ ni nǹkan yẹn náà ló tẹ̀ ṣẹlẹ̀ sí bàbá Sunday Igboho náà níjọ́ tí ọ̀rọ̀ tí wọ́n sọ nípa bàbá wọn ni tó ṣẹlẹ̀ ńgbà yẹn. But àwọn méjèèjì mo respect wọn gan, àti bàbá olóyè Sunday Igboho àti bàbá wa Gani Adams, mo respect wọn gan. Mi ò dẹ̀ fẹ́ kí ìjà wà láàrin wọn, kò wù mí kẹ́ dà ní wọn rú, torí àwọn méjì yẹn náà la sì gbójúlé gẹ́gẹ́ bí akọni wa nílẹ̀ Yorùbá ń sìn. A ní wọn láti lò, so instead of tẹ́ fi máa dà ní wọn rú, ẹ parí ìjà tó bá wà láàrin wọn, kì í ṣe kẹ́ máa rúná sí, kẹ́yìn kan dìde kẹ́ máa sọ fún olóyè Sunday Igboho pé kó má gbà, kẹ́yìn kan náà tó máa sọ fún bàbá wa Gani Adams pé kó má gbọ́. Ọ̀rọ̀ yẹn dàbí ibi tẹ́ni méjì bá ti jà ní koríko bẹ̀ ò ní kó wọn ní nísinmi. Àwa ará ìlú la máa fara kó, kàkà bẹ́ẹ̀ ẹ má dákun. Olóyè Sunday Igboho ló ṣe ìbà Gani ló sọ olóyè Sunday Igboho ni, ẹ má dákun. Ẹ̀yin bàbá wa ẹ jọ ṣe ní ká ẹ wo, èmi ń bẹ̀ yín ni, mo fi àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá bẹ̀ yín, mo fi Tẹ́wọ́gbà Dáyọ̀ Ọlọ́fin mo fi bẹ̀ yín, mo fi Ajíbọ́lá Ẹ̀dánrọ̀ Lótùfẹ́ mo fi bẹ̀ yín, mo fi gbogbo nǹkan tẹ́ jẹ́ láyé mo fi bẹ̀ yín. Ẹ má yẹ kọ̀rọ̀ ìfẹ́jú, because a nílò bàbá wa olóyè Sunday Igboho gidigidi nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. A nílò wọn. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ìfẹ́ gẹ́gẹ́ pé bàbá yẹn wá bínú, a ní wọn ò dá sí nǹkan kan mọ́, torí àwọn tó ń rúná sí ọ̀rọ̀ ìjà, àwọn ò ronú débẹ̀ yẹn pé tí bàbá ìbá wa bínú kọ́ pé tí báwọn Yorùbá tó ń jà fún náà ni wọ́n wùwà sí mi ì ṣe mọ́. Àwọn yẹn ò ronú débẹ̀ yẹn o, àwọn ronú pé àwọn fẹ́ gbayì lọ́dọ̀ olóyè Sunday Igboho, àwọn ń sojú ayé kí Sunday Igboho lè sọ pé àwọn ilé ló fẹ́ mi,
àwọn tó fẹ́ràn mi lélẹ̀ ìmí inú wọn òun ronú pé òun fẹ́ gba owó lórí social media jẹ́ kó push topic yìí ó máa trend wọn ronú pé ọ̀rọ̀ lè bẹ́yìn yọ kí bàbá yẹn sọ wípé òun ò tẹ́ ìsìn kankan mọ́ ẹjọ́ mélòó ní wa ló ní ẹ̀mí àti wọgbó ti àwọn ará ibi báyìí sọ ẹ máa wo àtúbọ̀tán ọ̀rọ̀ ká tó máa jẹ́ kọ̀rọ̀ yẹn fẹ̀jú mo bẹ̀ yín ni ẹ̀yin bàbá ẹ̀yin ọba wa ẹ̀dẹ̀ fọwọ́ lẹ́rìn ẹ̀dẹ̀ ń wò mí nǹkan tí ẹ̀ mọ nǹkan tó bá àwọn ọba ilẹ̀ Yorùbá fẹ́ dà báyìí báwo dátẹ̀ bí bàtẹ̀ sojú wa aṣáàgbọ́ nínú ìtàn nígbà táwọn ọba ilẹ̀ Yorùbá sì ń jẹ́ ọba ilẹ̀ Yorùbá wọn ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ń jà rìnrìn yìí wọ́n á ti parí ẹ̀ wọ́n á ti pè pàdé àwọn lọ́balọ́ba wọ́n á ti yanjú ẹ̀ láàrin ara wọn ẹ̀yin bàbá yẹn dẹ̀ fọwọ́ lẹ́rán ẹ̀dẹ̀ ń wọ̀ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń búrẹ́kẹ́ sí ó dẹ̀ ń búrẹ́kẹ́ sí lójoojúmọ́ ẹjọ́ ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́ ẹ̀bẹ̀ lábẹ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ bá wọn parí ẹ̀ ẹ pè wọ́n ẹ̀yin bàbá wa ẹ pè olóyè Sunday Igboho ẹ pè bàbá Gani Adams ẹ pè àwọn tẹ́ tún mọ̀ pé akọni ilẹ̀ Yorùbá ẹ pè wọ́n ẹ bá wọn ṣèpàdé ìdàkọ́ńkọ́ ẹ̀yin àti wọn àwọn alálẹ̀ ajẹ́ fún yín sí Adémadé ní orúkọ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fídíò yìí ẹ bá mi pín ẹ má dàgbà láti follow backup page mi Adémadé backup ẹ dẹ̀ bá mi subscribe sí YouTube channel mi Adémadé TV ó dàbọ̀.